ẹ̀yin kọ́ lẹ ní ká bá yín ṣiṣẹ́ ọ̀yìn awọ́rò ọjà nǹkankan. bẹ́ẹ̀ parí lẹ́yìn èyí ò lè tí yín ta náà ni. ẹ wá rí iṣẹ́ yìí tẹ́ ẹ bá lò bó ti yẹ kẹ́ ẹ lò ẹ mọ̀ ọ́n mutí àbí ó yẹ kẹ́ ẹ lè lò fún bí oṣù mẹ́ta àwọn tó yẹ Ọlọ́run bá ṣe wípé ẹ lò bó ti yẹ kẹ́ ẹ lò ẹ gbúrò ra ọkọ̀ láàrin ọ̀sẹ̀ kejì yí ẹ gbá mú. Wetin be this? Jesus. Ọlọ́run mọ̀ já àbẹ́ àṣẹ lọkùnrin ni owó ló ń rò yà èyí sùn náà ni àbí ṣé mo dìde ni mo ò dìde bàbá yìí ọmọkùnrin yìí Àdìgún Ọlọ́run mọ̀ já ṣe Àdìgún.